àti rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti sọ tínú kúrò lórí ìròyìn ẹlẹ́jẹ̀ tí àwọn ènìyàn ń gbé ká lórí abẹ́rẹ́ àjẹsára ti COVID-19. Akọ̀ròyìn bojú wo ohun tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles yóò mú bọ̀ níbi ìdíje eré bọ́ọ̀lù ti ilẹ̀ Cameroon. Ẹ káalẹ́, ẹ sì kú ìsinmi ọ̀sẹ̀. Ìròyìn tàṣálẹ́ láti iléeṣẹ́ NTA Ijebu ode. Ìkànnì alárágbà yìí dá Abíọ́dún Ajíbọ́lá lóníròyìn yìí. Nínú ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ ètò ààbò ti ọdún 2021, akọ̀ròyìn Francis Ifom mú wa lọ sí nínú ìrántí àwọn àṣeyọrí àti àwọn ìpèníjà tí ó wà nínú ọdún náà. Lórí eré àsápajúdé èyí tí ó wọ́pọ̀ láàrin àwọn ọlọ́kọ̀ èrò gbogbo, àwọn ìṣẹ̀lẹ̀ ètò ààbò ojú pópó ti ìpínlẹ̀ Èkó ti ṣàlàyé pé àwọn yóò jọ gbígbẹ́rẹ́ kaná pẹ̀lú àwọn awakọ̀ aládàáni gbogbo. Ìgbésẹ̀ yìí wáyé fún ìdàgbàsókè àti dẹ́kun eré àsápajúdé èyí tí ó máa ń ṣokùnfà ìjàmbá ọkọ̀. Michael Ọlálẹ́yẹ ló jábọ̀ ròyìn yìí ṣọwọ́ sí wa. Àhesọ ọ̀rọ̀ tí ó ń lọ káàkiri orí afẹ́fẹ́ lórí ọ̀rọ̀ abẹ́rẹ́ àjẹsára ti àrùn COVID-19 la lè ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀. Akọ̀ròyìn wa Joel Pópó Aláfàbọ̀jẹ́ ni pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ti ṣe àyẹ̀wò sí abẹ́rẹ́ náà. Ní báyìí a ó dá dúró díẹ̀ fún ọ̀rọ̀ ṣìtí ráńpẹ́, ìròyìn wa ṣe ń tẹ̀síwájú. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni pé kókó lẹ́gùn yán ṣùkú lọ́kọ̀ àgbàdo ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ọkọ̀ gbòógì níléèwé gíga Àtìbà yunifásitì ń ṣe. Tá a bá ní kẹ́dàálẹ̀ kẹ́tùsà bí òṣùmàrè ṣe yọ tẹ́tẹ́ láwọ̀ sọ́mọ̀ ní Àtìbà yunifásitì tó kalẹ̀ sílùú Ọ̀yọ́ ṣe yọ láàrin àwọn akẹlẹgbẹ́ rẹ̀. Ìwé ẹ̀rí wọn múnádóko ètò ẹ̀kọ́ wọn sì mọ́yẹ́ lórí. Pẹ̀lú àwọn ètò ẹ̀kọ́ bíi nursing science, medical laboratory science, public health, accounting, economics, agricultural extension and rural development àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ tó o bá ti gba ogóje máàkì 140 níbi ìdánwò UTME tàbí jù bẹ́ẹ̀ lọ tó sì tún wá ní kírẹ́dìtì 5 tó yarantí nínú ìdánwò WAEC tàbí NECO. Tara ṣàṣà kó wá darapọ̀ pẹ̀lú iléèwé Àtìbà yunifásitì. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó lè pèsè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: 08103494152 tàbí 08038579822. Tàbí kó o kàn sí wa lórí ẹ̀rọ ayélujára wa www.atibayuniversity.edu.ng. Àtìbà yunifásitì ọ̀kan pàtàkì lára yunifásitì tí ìjọba Nàìjíríà lù ló ń tẹ̀. Ẹ káàbọ̀ padà. Gómìnà Babájídé Sanwó-Olú ti yan àwọn ènìyàn 4 kan láti bójú wo ìwé ẹ̀sùn lórí ilé alájà 16 èyí tó dàwó lulẹ̀ nínú oṣù kọkànlá ọdún 2021 tí ó kọjá lọ ní ìlú Ìkòyí. Nínú ọ̀rọ̀ rẹ̀, gómìnà ṣàlàyé pé èyí jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tí àwọn gbé lórí ìṣẹ̀lẹ̀ náà. Musa Toilat ló fi ìròyìn yìí ṣọwọ́ sí wa. Eré bọ́ọ̀lù. Fún ìdíje ife ẹ̀yẹ ti eré bọ́ọ̀lù ti AFCON èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 8 oṣù kìíní ọdún tí a wà yìí ní ilẹ̀ Cameroon. Ìbéèrè wa ni wípé kí ni àwọn ohun àmúyangàn tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles yóò mú wálé fún àwọn olólùfẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà rèé lẹ́nu akọ̀ròyìn wa Joel Pópó Ọlá ẹgbẹ́ síwájú sí. Lè rí pé adarí bọ́ọ̀lù àṣẹfẹ́ jẹun tuntun ni àádẹ́ rí pé ìgbà tó ní kí mípọ̀ ní wọn kàn wá sí káàmpù láti máa gbáradì wọn ò jẹ́ wá. Èyí sọ pé ìwé orúkọ tó ń kọ́lẹ̀ pé àwọn home base àwọn fọ́rẹ̀ ẹni pé ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ń jà láàrin ara wọn. Lóòótọ́ mo gbàdúrà fún wọn pé wọ́n á borí ṣùgbọ́n ìgbáradì wọn kò tó dáadáa fún eré bọ́ọ̀lù tó fẹ́ gbà yìí. Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ lágbára Ọlọ́run. Mo sọ lẹ́ẹ̀kan pé mo nígbàgbọ́ nínú wọn wípé wọ́n máa ṣe dáadáa. Mo dẹ̀ fẹ́ kí àwọn ìjọba náà kọ́ gbárùkù tì wọ́n torí wọ́n ní ọmọ téèyàn bá wú orí ọmọ inú ẹ̀ á dùn láti ṣe ìtọ́jú yẹn lọ. Tó bá gbárùkù tì wọ́n orí wọn náà á wú láti ṣe ju bí a ṣe lérò lọ lọ́dọ̀ wọn. So ọkọlọ́n kó ràn àwọn náà lọ́wọ́. Kí a tó kádé ìròyìn tàṣálẹ́ òde nílẹ̀, ẹ jẹ́ ká yẹ kókó inú rẹ̀ wò lẹ́ẹ̀kan sí. Àwọn ẹ̀ṣọ́ alábòójú pópó ń gbé ìgbésẹ̀ láti fòpin sí eré àsápajúdé àwọn ọlọ́kọ̀.
àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti sọ sínú kúrò lórí ìròyìn ẹlẹ́jẹ̀ tí àwọn ènìyàn ń gbé ká lórí abẹ́rẹ́ àjẹsára ti COVID-19. Lákòótán, akọ̀ròyìn bojú wo ohun tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles yóò mú bọ̀ níbi ìdíje eré bọ́ọ̀lù ti ilẹ̀ Cameroon. Tó kì í dùn kó pọ̀ ṣókí báyìí dọ̀bí oge. Níbi lẹ́wọ̀ fàdàgbà ètò ìròyìn tàṣálẹ́ òní kọ́ sí láti iléeṣẹ́ NTA Ijebu ode kan ní alárágbà yìí dá. Èmi oníròyìn yín Abíọ́dún Ajíbọ́lá Ajíjọlá Ànábì ló ń dágbére fún yín pé òun ayọ̀ la ó sùn.